ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà sílé ẹ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá àti aláìyá yín wípé kí lẹ ń bọ nílé yín. Ìwọ tó bá jẹ́ pé Èṣù lẹ ń bọ nílé yín ẹ padà sọ́dọ̀ Èṣù. Ìwọ tó bá jẹ́ pé Ọbàtálá ẹ padà. Odù tó bá gbàgbé orísun máa gbẹ ni. Ìwọ tó bá kọ̀ wọ́n máa jìyà láyé. Èmi ò ní ká ẹnu yín. Ẹ máa sunkún everyday. Ẹ ń sínwín. Torí orí yín burú. Láti 2021 mo ti kìlọ̀ fún yín. Ẹ̀yin ọmọ yẹ padà sílé. A ò ní kẹ́ má ṣẹ̀sìn. Ṣùgbọ́n odò tó bá ti gbàgbé orísun máa gbẹ. Àwọn òyìnbó ò gbàgbé orísun wọn. Àwọn Arab ò gbàgbé orísun wọn. Ẹ̀yin lẹ yọ máa le. Ó bi dandan kí ìyà jẹ yín bọ̀ láti ta. Ẹ má kúkú ìyà kẹ̀. Ẹ padà sílé yín kẹ́ lọ wádìí kí lẹ ń bọ nílé yín. Àjẹ́bẹ́ wàá wà láyé bá láìsí. Wàá lówó. Ìgbé ayé ẹ máa dàbí títálákà. Wàá lówó wàá máa ṣiṣẹ́. Wàá máa dààmú kiri. Kò ní sí solution nítorí pé ẹ ti gbàgbé orísun. Bíbélì náà kọ́ ó ní àwọn ènìyàn ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ. Ta lẹ́lẹ́dàá ẹ? Ìyá àti bàbá ẹ lẹ́lẹ́dàá ẹ. Ilé ayé náà ti introduce Ọlọ́run Jésù Muhammadu sí ẹ. Bàbá àti ìyá ẹ. Àwọn wo ni bàbá àti ìyá ẹ? Àwọn ni bàbá ńlá kú bàbá ẹ. Àwọn tẹ́ ń pè ní ancestors yín. Gbogbo yín pátá wọ́n ti sọ yín di ọ̀tá ancestors yín. Nígbà tẹ́ bá ti wá lùgbàdì ayé tán ẹ máa ṣe wá padà sílé. Bàbá mi orí bàbá mi gbè mí o. Orí ìyá mi gbè mí o. Kò ní gbì ẹ́ torí ẹ ti sórí ibú. Ẹ ti sínwín. Ẹ padà sílé. Mama every week mama tẹ́ mọ́ yín létí. Àjẹ́bẹ́ ẹ jẹ burúkú ìyà. Ẹ má sunkún. Ẹ padà sílé. Ẹ padà sílé. Gbogbo àwọn èèyàn kankan tẹ́ ń wò lókè yẹn. Gbogbo wọn ló ní fá. Wọn ò ní wá sọ ní pọ́blíkì. Gbogbo wọn ló ń dọ́gbọ́n sára ara wọn. Gbogbo wọn ló ń fowó ránṣẹ́ kó bá wọn gbé bọ kó bá wọn gbé tutù. Àwọn tó pọ̀ jù ní list ìjọmọlúwàbí. Àwọn Jósẹ́fù. Àwọn Mufutau. Àwọn Nọ́jímù ló pọ̀ jù. Kẹtùrí Awóyẹmí ní list ìjọmọlúwàbí ó máa pẹ́. Má jẹ́ kó ń fi ẹ̀sìn tàn ẹ́ jẹ. Má jẹ́ kó ń fi ẹ̀sìn tàn ẹ́ jẹ. Ẹ má kúkú ìyà. Tẹ́ bá tiẹ̀ máa kú kẹ́ kúkú àlàáfíà. Ẹ má kúkú oró. Wọ́n ti divide ọpọlọ yín ẹ mọ̀ kọ́ tẹ́ ń ṣe. Pé bàbá ẹ, pé ìyá ẹ. Ìwọ tó bá ní bàbá tó bá ní ìyá. Pé àwọn ìjọmọlúwàbí pé kó bá yín ṣèwádìí òòṣà wo náà bọ nílé yín. Kó padà lọ máa bọ òòṣà yẹn. Kí ẹ kọ́kọ́ tu òòṣà yẹn lójú. Kẹ́ sọ fún wọn wípé ẹ ti ṣìnà. Ẹ ti ṣẹ̀ṣẹ̀ gbé wọn ti ṣì yín lọ́nà pé kó má bínú sí yín. Kọ́kọ́ dáríjì yín ná. Àìjẹ́bẹ̀ tẹ́ bá bọ wọn kó ogun kò ní gbọ́. Torí wípé ẹ ti fọwọ́ sí júwe ilé bàbá yín. Ẹ ti kú ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí kú ni. 2021 mo ti ń pariwo. Ẹ padà sílé. Ẹ padà sílé. Ẹ padà sílé. Ẹ padà sílé. Wọ́n ní bóde bá ti dá ọmọ lábọ̀ máa padà sílé. Ẹ má yọ máa lè. Ẹ gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ẹ lọ bá àwọn ẹlẹ́dàá yín, àwọn olè ẹlẹ́dàá yín. Àwọn ni àwọn bàbá sẹ́tọ̀sì yín tó ti kú. Ènìyàn ò kì í kú. Ènìyàn máa ń lọ máa ń padà wá ni. Ẹ̀kẹta táwa máa wá sáyé rèé. Ìwọ tó bá wá ní babaláwo nọ́mbà àwọn wo ìjọmọlúwàbí rèé 09118739878 09118739878. Ẹ padà sílé. Àṣẹ ní kí n ṣe pé bá mo bẹ̀ yín. Tó bá gbọ́ o gbọ́ fara tó bá gbọ́ wá padà jìyà. Ibi ni máa jókòó sí tí wọ́n máa fọwọ́ tìgbà tí wọ́n máa wo gbogbo yín níran bí pé mi ò rí yín. Bẹ́ẹ̀ sì sórí oko máa sórí bú kiri.
má padà o tó bá dé ibi lẹ máa wá bá àwa ti jókòó síbí àti fọwọ́ tìgbà àti wo gbogbo yín ẹ máa tẹ́ ìbẹ́ sọ pé orí yín burú ní pé ẹ fẹ́ gbọ́rọ̀ tipátipá lẹ máa fi padà sílé nígbà tó bá bẹ̀rẹ̀ sí ya yín lábàrá lẹ́kọ̀ọ̀kan wọ́n ní tí a bá ta a máa ń tọ́ ni tí kòkó bá ṣẹlẹ̀ sí ẹ wà á tọpa ẹ̀ òyìnbó gan pé kíni kan ní investigation nǹkan tó sí ẹ yìí ta ló ń ṣe ní ìdílé bàbá ẹ ta ló ń ṣe ní ìdílé ìyá ẹ kí ló fà tó fi ń ṣe wọ́n ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ ṣé wọ́n ti kẹ̀yìn sí ìṣẹ̀ṣe ni wà á wádìí tó bá wádìí wà á rí solution ṣùgbọ́n ó sọ pé ó gbé ẹ̀sìn orí ibú kan sórí ẹ̀sìn ẹ ló máa padà pa á bó ti kú tiẹ̀ bàjẹ́ finally ó lọ nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá àṣẹlẹ̀ ọba Solomoni pa ẹ padà sílé iṣẹ́ tèmi wá jẹ́ fún yín nìyẹn ẹ gbé ìṣẹ̀ṣe lárugẹ àwọn bàbá yín lọ́lọ́run yín ènìyàn lásán lójúwe Ọlọ́run fún yín ẹnìkan wà Ọlọ́run ó jẹ́ gọ́ọ̀dù ó jẹ́ Jehovah ó jẹ́ Allah ó jẹ́ Yahweh ó jẹ́ Elédùmarè Ọlọ́run tí o mọ̀ tó ṣúọ̀ fún ẹ òun ni bàbá àti ìyá ẹ wọn ò bí ẹ wọn ò dá ẹ wọn bí ẹni tó ń dá ẹ ò mọ̀ kò sí èlé tó kàn wá ká ẹni tó ń dá nǹkan tó ṣúọ̀ fún èmi bàbá mi ló bí mi ìyá mi ló bí mi ìyá mi lọ́lọ́run mi bàbá mi lọ́lọ́run mi ayé àti ọ̀run bó ṣe kírètì agbára tó dá òun nìkan ló máa ra ènìyàn kan ò lè sọ fún mi pé agbára báyìí ló ṣe kan báyìí ẹni tèmi mọ̀ òun ni bàbá àti ìyá mi ẹ má jẹ́ kí odò yín gbàgbé orísun ẹ padà sílé wádìí kí ni wọ́n ṣe nílé bàbá ẹ kí ni wọ́n ṣe nílé ìyá ẹ kó lọ tọpinpin kó lọ tọpa ẹ bó bá jẹ́ olówó ní ẹ bá jẹ́ tálákà lọ́tọ̀ àjẹ́ bẹ́ẹ̀ wàá kúkú ìyà wàá lùgbàdì ayé tó bá lùgbàdì ayé tó bá gbé padà sílé àwọn òòṣà ilé akẹyìn sí ẹ wípé orí ẹ burú níbo ló wà látijọ́ yìí mo ti tún pariwo mo ti tún lọ lé ní ojú iná àjà ó tún dé sí mi lára ọmọ tó bá ta fèlèfèlè olùgbàdì ayé nọ́mbà àwọn àwùjọ wọn lábẹ́ mo pè fún yín lẹ́ẹ̀kan yẹn 09118739878 ẹ bá wọn sọ ní WhatsApp ìwọ tó bá lè wádìí tẹ fún ara ẹ pé wọ́n bá ń ṣèwádìí kí ni òòṣà wọn náà bọ́ nílé yín báwo náà ṣe lè máa bá ẹ bọ́ all the time wàá rí wípé ọ̀nà free ṣùgbọ́n tó bá yẹ pé ó dìgbà tí ayé bá lù ẹ́ mọ́lẹ̀ kó tó ìpò máa bẹ̀rẹ̀ sí ń wá sílé o lè délé kí lé gan kó lé ẹ dànù o àjàmúrágó tó lọ lé ní ìwọ tó gbọ́ fara ìwọ tó dẹ̀ gbọ́ o sánkú dànù ìwọ ló dẹ̀ mọ̀.